gómìnà Mákindé o kó má wọlé mọ́ wa lórí ó kéré tán èèyàn ẹgbẹ̀rún lọ́nà 300,000 ni yóò di aláìnílé lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi lè wọlé tí ó ní òpópónà yóò gbà kọjá. Ọlọ́run dá wọn lédè rú o. Ọmọ ẹgbẹ́ Boko Haram àti Iswap Koju Ija Sira wọn kò dín ní igba èèyàn tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìjà ajaku akata náà. Ó mà ṣe o, àwọn agbébọn tún jí àwọn ìyá ọlọmọ ikoko marun gbé salọ, ṣekupa ọ̀pọ̀ àwọn olùgbé-ilu Taraba. Ọwọ́ bà wọ́n o, ikọ̀ ọmọ ogun ojú ofurufu ṣekupa àwọn agbesunmọmi àtàwọn agbébọn nípinlẹ Borno, Kwara, Katsina àtàwọn ìpínlẹ̀ míì. Ọpẹ́ o, iléeṣẹ́ ológun dóòlà èèyàn 86 lọ́wọ́ ajínigbé tí wọ́n sì tún náwó mú afurasí agbésùnmọ̀mí 29 nípínlẹ̀ Borno. Ẹnu mi àṣẹ ni o, ọjọ́ tí mo gba ọ̀pá àṣẹ ni mo ṣàdúrà pé kí Tinubu di ààrẹ Nàìjíríà. Ọba Rilwan Akiolu, ọba ìlú Èkó ló sọ bẹ́ẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ tó ṣe. Ìfarajìn ààrẹ Tinubu sì dúró re láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ètò ààbò tó mẹ́hẹ̀. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ bá wa bẹ̀ gómìnà Mákindé o kó má wọlé mọ́ wa lórí ó kéré tán èèyàn ẹgbẹ̀rún lọ́nà 300,000 ni yóò di aláìnílé lórí bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá fi lè wọlé tí ó ní òpópónà yóò gbà kọjá. Àwọn èèyàn olùgbé ìjọba ìbílẹ̀ 6 ní ìlú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n kóra jọpọ̀ fi ẹ̀hónú hàn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025. Kókó ohun tí àwọn èèyàn ọ̀hún fi ẹ̀hónú hàn lé lórí kò sẹ́yìn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń gbìyànjú láti wó ilé wọn lulẹ̀ torí ojú ọ̀nà olóbìrípo sákúlà tó fẹ́ la. Àwọn èèyàn olùgbé ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá, Ìdó, Akínyẹlé, Ọ̀nà Àrà, Lágelú àti Olúyọ̀lé ni wọ́n kó ara wọn jọ sí iwájú iléeṣẹ́ ìjọba lọ́gbà sẹkítẹ́ríàtì Ìbàdàn láti ṣe ìwọ́de náà. Ìdí ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ mú 500 mítà ilẹ̀ sí apá ọ̀tún àti òsì òpópónà olóbìrípo Circular Road tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́. Àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn wọn láti àárọ̀ ní agbègbè Ìwó Road tí wọ́n sì dá lílọ bíbọ̀ ọkọ̀ àti ìrìnnà dúró ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní àwọn fún gómìnà ní ọjọ́ 7 láti yí ìpinnu rẹ̀ padà lórí wíwó ilé àwọn. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ àwọn kò ní dẹ́kun ìwọ́de náà tí àwọn gùn lé. Àwọn apá kan olùfẹ̀hónúhàn náà ni wọ́n kóra wọn wá sí ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì gbé onírúurú àkọlé lọ́wọ́ láti fi àìdùnnú wọn hàn sí ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Àwọn olùgbé ìjọba ìbílẹ̀ 6 ọ̀hún ṣàlàyé pé bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ rẹ̀ ó lé ní èèyàn ẹgbẹ̀rún lọ́nà 300,000 tí yóò di aláìnílé lórí ní ìjọba ìbílẹ̀ 6 tí òpópónà náà yóò gbà kọjá. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn, akọ̀ròyìn ọmọọba Níyì Fásọyè ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kùnà láti mú ìlérí rẹ̀ ṣẹ pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ilégbèé àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé wíwó àwọn ilé àwọn. Fásọyè tẹ̀síwájú wípé ọjọ́ 7 ni àwọn olùgbé agbègbè ìjọba ìpínlẹ̀ 6 tí ọ̀rọ̀ náà kàn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yí ìpinnu rẹ̀ padà. Láì jẹ́ bẹ́ẹ̀ àwọn kò ní sinmi ìfẹ̀hónúhàn náà. Ó fi kún pé inú àwọn dùn bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń ṣe òpópónà márosẹ̀ Circular Road náà. Àwọn kì í ṣe ọ̀tá ìlọsíwájú ṣùgbọ́n ìgbésẹ̀ ìjọba láti mú ju mítà 75 tó wà nínú ìwé àkọsílẹ̀ ṣáájú ní kò dùn mọ́ àwọn nínú. Ilẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ gbà lọ́wọ́ àwọn tó púlọ̀tì ilẹ̀ ogún sí apá ọ̀tún àti ogún púlọ̀tì sí apá òsì. Fásọyè wá tún ṣe àtẹnumọ́ rẹ̀ pé ọjọ́ 7 làwọn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jáde bá àwọn sọ̀rọ̀. Ẹnìkan lára àwọn olùfẹ̀hónúhàn náà sọ pé ìgbésẹ̀ ìjọba yìí yóò sọ ọ̀pọ̀ èèyàn di aláìnílé lórí àti pé àwọn ti gbọ́ pé ìjọba ti ta ilẹ̀ àwọn fún àwọn abúlẹ̀sowó. Lára àwọn èèyàn tí wọ́n wó ilé wọn lọ́dún tó kọjá, owó gbàmábìínú tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún wọn ní kò tó ra ilẹ̀ dépò tí yóò kọ́ ilé padà. Ó ní ibo ni wọ́n fẹ́ kí àwọn ó máa sùn. Àwọn olùwọ́de náà wá ṣèlérí láti tẹ̀síwájú nínú ìfẹ̀hónúhàn náà títí tí ìjọba yóò fi tẹ́tí sí ẹ̀bẹ̀ àwọn bá àwọn sọ̀rọ̀. Ọlọ́run dá wọn lédè rú o.
ọmọ ẹgbẹ́ Boko Haram àti Iswap Koju Ija Sira wọn kò dín ní igba èèyàn 200 tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìjà ajaku akata náà. Kókó ohun tí àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram àti Iswap ọ̀hún ń jà fún tí igba èèyàn ṣe tẹ́rí gbà sọ ni kò tí ì fi bẹ́ẹ̀ yéèyàn. Bí orogún òwò ni kí á pè é ni o, tàbí ìjà ìlara kò yéèyàn, àmọ́ ṣùgbọ́n ìdùnnú ẹni ni tí ọ̀tá ẹni bá dojú ìjà kọra wọn. Bí a bá kà á lé ní èjì lọ́wọ́ báyìí, kò dín ní igba èèyàn 200 tó ti pàdánù ẹ̀mí wọn ní apá ìhà àríwá Nàìjíríà lẹ́yìn ìjà tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí lórí ààlà ilẹ̀ kan níbẹ̀. Ìjà ọ̀hún ló wáyé láàrin àwọn agbésùnmọ̀mí Boko Haram àti alátakò wọn Islamic State West African Province Iswap ní agbègbè Dogonchiku Lake Chad tó wà ní ààlà orílẹ̀-èdè Nàìjíríà, Niger, Chad àti Cameroon. Agbègbè etí omi Chad yìí ló jẹ́ agbègbè kan tí àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí ti ń ṣọṣẹ́ jùlọ, tí wọ́n sì máa ń gba owó orí lọ́wọ́ àwọn apẹja, àwọn tó ń kó igi àtàwọn darandaran. Ìjà náà tó wáyé láàrin àwọn ikọ̀ agbésùnmọ̀mí méjèèjì yìí ló jẹ́ ara èyí tó máa ń wáyé láàrin wọn tẹ́lẹ̀ lórí ààlà ilẹ̀ àti ipò agbára láàrin ara wọn. Ìròyìn tó jẹ́ gbígbé jáde jẹ́ kí ó di mímọ̀ pé ikọ̀ Iswap ló pàdánù àwọn ọmọ ogun tó pọ̀ jùlọ, nígbà tí ikọ̀ Boko Haram sì tún gbẹ́sẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú omi tí wọ́n ń lò níbẹ̀. Bàbá Kúrakóló tó jẹ́ ọ̀kan lára àwọn fìjìláńtẹ́ agbègbè ọ̀hún sọ fún iléeṣẹ́ ìròyìn AFP pé nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní ka àwọn tó kú, nǹkan bí igba 200 àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Iswap ló bá ìjà náà lọ. Lóòótọ́ ni a mọ̀ pé wọ́n ń bá ara wọn jà, ó sì jẹ́ ìròyìn ayọ̀ fún wa pé Ọlọ́run kọjú àwọn ọ̀tá méjì tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè wa rú kọjú ara wọn. Fún àwọn tí ò bá mọ̀, ẹgbẹ́ Iswap yìí ní igun àwọn agbésùnmọ̀mí tó yapa kúrò lára ikọ̀ ẹgbẹ́ Boko Haram tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn Islam Iswap lọ́dún 2016. Láti àsìkò tí wọ́n ti pínyà ní onírúurú ìjà tí ń wáyé láàrin ẹgbẹ́ àwọn ẹni ibi méjèèjì, pàápàá lágbègbè Lake Chad. Yàtọ̀ sí Iswap, àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí mìíràn tún wà tí àwọn náà yapa láti ara Boko Haram lẹ́yìn èdè àìyedè nípa adarí tó máa ń wáyé láàrin wọn. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ti láwọn náà ti bẹ̀rẹ̀ sí ṣe ìkọlù lemọ́lemọ́ sí ibùba àwọn agbésùnmọ̀mí ní apá àríwá Nàìjíríà. Àwọn ìkọlù wọ̀nyí ló ń wáyé lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ààrẹ Donald Trump dúnkokò pé òun yóò kógun wọn wá sí Nàìjíríà tí ìjọba àpapọ̀ kò bá fòpin sí bí àwọn alákatakítí ẹ̀sìn Islam ṣe ń gbẹ̀mí àwọn Kìrìsìtẹ́nì. Ìròyìn ní láti ojú òfurufú ní iléeṣẹ́ ọmọ ogun ti ń ju àdó olóró sí àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ bíi Kwara, Borno, Katsina àtàwọn ìpínlẹ̀ míì lápá àríwá Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ọmọ ogun òfurufú kan ní Nàìjíríà, ọ̀gágun Eme Ejodame sọ pé àwọn ju àdó olóró sí ibùba àwọn agbésùnmọ̀mí náà tó fi mọ́ àwọn ibi tí wọ́n ń kó oúnjẹ àtàwọn ohun ìjà olóró sí. Ó ní àwọn kọlù agbègbè Shuwaram àti Malamfatori lásìkò tí wọ́n rí tí àwọn agbésùnmọ̀mí náà kó ara wọn jọ lórí alùpùpù. Ó mà ṣe o, àwọn agbébọn tún jí àwọn ìyá ọlọmọ ìkókó márùn gbé sálọ, ṣekupa ọ̀pọ̀ àwọn olùgbé-ìlu Taraba. Ó kéré tán àwọn ìyá ọlọmọ ìkókó márùn ní àwọn agbébọn tún ti jí gbé sálọ nínú ìkọlù tuntun tí wọ́n ṣe sí abúlé Yankwada nílùú Fàrúráwá níjọba ìbílẹ̀ Sanono nípínlẹ̀ Kano. Alága lẹ́gbẹ́ ètò ààbò ìlú Fàrúráwá, Alhaji Yahya Bagobiri, sọ wípé àwọn aṣèkọlù náà yabo ìlú lórí ọ̀kadà alùpùpù lálẹ́ ọjọ́ àìkú Sunday tí wọ́n sì tún jí 50 màálù àtàwọn ẹranko míì gbé sálọ. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ajé Monday, Bagobiri sọ wípé ìṣẹ̀lẹ̀ tó dá ìpayà ìbẹ̀rùbojo sáàrin àwọn olùgbé ìlú, èyí tó mú kóníkálukú sá àsálà fún ẹ̀mí rẹ̀. Ó kọminú pé ìkọlù tún wáyé ládùúrú bí wọ́n ṣe tún darí àwọn ikọ̀ ológun àti àwọn àjọ elétò ààbò míì lọ agbègbè náà. Ó ní síbẹ̀ àwọn tó ń kojú ìṣẹ̀lẹ̀ ìkọlù lójoojúmọ́, kódà nígbà tí àwọn ológun tún wà níkàlẹ̀. Alága náà ní àwọn ta àwọn àjọ elétò ààbò lólobó pé àwọn agbébọn náà ń bọ̀, àmọ́ wọn kò sí ohunkóhun àfìgbà tí wọ́n yadé láago 9 alẹ́. Bagobiri sọ wípé àwọn agbébọn náà ju àwọn ọmọ ìkókó àwọn ìyá náà dànù tí wọ́n sì jí àwọn ìyá wọn gbé sálọ. Ó fi kún pé ọ̀kan nínú àwọn ìyá náà padà mórí bọ́ nígbà tí àwọn 4 sì ń bẹ nígbèkùn wọn. Adarí ìlú náà rọ
ààrẹ Bọ́lá Tinubu olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ wa àpapọ̀ Nuhu Ribadu àti àwọn olórí òṣìṣẹ́ elétò ààbò láti dá sí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ nìkan mọ kóbo. Ẹ̀wẹ̀ ó gbóṣùbà káre fún iṣẹ́ tí àwọn ológun ṣe lágbègbè náà láìpẹ́ yìí. Ó ní lọ́sẹ̀ méjì tó kọjá ikọ̀ ọmọ ogun ṣekú pa àwọn agbésùnmọ̀mí 19 bó tilẹ̀ jẹ́ pé sọ́jà méjì pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìdojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí náà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti dá ìpayà ìbẹ̀rùbojo sọ́kàn àwọn olùgbé ìlú ní Kano, pàápàá jùlọ àwọn tó wà lágbègbè ẹnu ibodè Katsina, pẹ̀lú bí àwọn olùgbé ìlú kan ṣe ń kó lọ sí ìlú ńlá fún ààbò. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kano, CSP Abdullahi Haruna sọ wípé òun yóò ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Wàyí o, àlùfáà ìjọ kátólíìkì àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nínú ìlú lẹ́kùn gúúsù Taraba ti ké gbàjarè síta lórí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìkọlù láti ọwọ́ Fúlàní adìhámọ́ra èyí tó ń ṣokùnfà ìṣekúpani nígbà tí àwọn míì sì ti di aláìnílé lórí. Olùdarí fún ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ ní ìjọ kátólíìkì dáósìsì Wùkárí ẹni ọ̀wọ̀ Fada John Laike sọ wípé èèyàn tó 12 ni wọ́n ti ṣekú pa. Ọ̀pọ̀ àwọn aráàlú ló ti fìlú sílẹ̀ bí àwọn aṣekúpa náà ṣe ń tẹ̀síwájú nípa gbígba ilẹ̀ oko tí wọ́n fi ń dáko. Ó ní ọ̀pọ̀ olùfarakásá tó farapa ló ń gba ìtọ́jú lọ́wọ́. Nígbà tí wọ́n kàn sí alága ìjọba ìbílẹ̀ Takun, John Ali sọ wípé ìpàdé ti ń lọ lójúnà láti mú àlàáfíà padà bọ̀ sípò. Ọwọ́ bà wọ́n o. Ikọ̀ ọmọ ogun ojú òfurufu ṣekú pa àwọn agbésùnmọ̀mí àtàwọn agbébọn nípínlẹ̀ Borno, Kwara, Katsina àtàwọn ìpínlẹ̀ míì. Iléeṣẹ́ ológun ojú òfurufu NAF ti gùnlé iṣẹ́ gbígbógun ti àwọn agbésùnmọ̀mí àti gbígbógun ti àwọn agbébọn jákèjádò ilẹ̀ wa pẹ̀lú oríṣiríṣi ìkọlù afẹ́fẹ́ tó ṣekú pa ogunlọ́gọ̀ àwọn alákatakítí ẹ̀sìn ẹgbẹ́ Iswap àwọn agbésùnmọ̀mí ní àdúgbò Malamfatori àti Suwaram nípínlẹ̀ Borno. Èyí wáyé bí ikọ̀ àwọn agbófinró ọlọ́pàá àgọ́ iléeṣẹ́ olú ìlú ilẹ̀ wa Àbújá tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti ikọ̀ fìjìláńtẹ́ gùnlé iṣẹ́ ìréde nínú aginjù àti àwọn ìlú ẹnu ibodè tó so ìpínlẹ̀ Buhari nípínlẹ̀ Niger àti Gwagwalada àti nípínlẹ̀ Niger, àti bí àwọn agbébọn tún ṣe jí ó kéré tán àwọn ìyá ọlọmọ ìkókó 4 lábúlé Gwada, ìlú Faruruwa níjọba ìbílẹ̀ Sanuno nípínlẹ̀ Kano lọ́jọ́ Ajé Monday. Bákan náà, gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nasarawa ti pàṣẹ lílépa àwọn agbébọn tó ṣèkọlù sáwọn olùgbé ìlú Sakinoma níjọba ìbílẹ̀ Kena. Ó mú dá àwọn aráàlú lójú pé àwọn ọ̀daràn náà yóò fojú winá òfin láì fàsìkò ṣòfò. Nígbà tí akin ẹgbẹ́ rẹ̀ náà sọ̀rọ̀ nípínlẹ̀ Kebbi, Dr. Nazir Idris náà ti fi ìgboyà sọ̀rọ̀ jáde pé kò sí ilẹ̀ kankan lábẹ́ ìṣàkóso ìkọlù àwọn agbébọn nípínlẹ̀ Òhun. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ológun ojú òfurufu NAF náà gbéná wojú àwọn agbébọn, bà ibùba àwọn agbébọn náà jẹ́ ní Garindandi àti Jikoko nípínlẹ̀ Kwara àti lórí òkè Zango níjọba ìbílẹ̀ Kankara nípínlẹ̀ Katsina. Olùdarí lẹ́ka ìròyìn àti ìlú koro níléeṣẹ́ ológun ojú òfurufu NAF Akọgun Ehime Ejodame ẹni tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ajé Monday sọ wípé iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ ìgbógun ti àwọn agbésùnmọ̀mí ọ̀hún ló wáyé lọ́jọ́ 9 oṣù kọkànlá ọdún 2025. Ó dúró gẹ́gẹ́ bí ìgbésẹ̀ iṣẹ́ ìfọwọ́sowọ́pọ̀ lábẹ́ ikọ̀ Operation Adinkai àti Operation Fasan Yama tí wọ́n wà fún pípa àwọn agbésùnmọ̀mí àtàwọn ọ̀daràn míì run jákèjádò ilẹ̀ wa lápá ẹkùn àríwá Òkè Ọya. Nípínlẹ̀ Borno, iléeṣẹ́ ológun ojú òfurufu NAF gbéná wojú ikọ̀ àwọn agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn ẹgbẹ́ Iswap ní ẹkùn àríwá Tumbus nípasẹ̀ ìwádìí, ìmọ̀ ìjìnlẹ̀ àti ìtanilólobó tó lóòrìn. Ìkọlù afẹ́fẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufu ti bà ibùba àwọn agbésùnmọ̀mí jẹ́ tó fi mọ́ àwọn ilé tí wọ́n ń kó àwọn ohun èlò ìjagun pamọ́ sí, ṣekú pa ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì dènà agbára wọn kán má bàa ráyè rìn síbi tó bá wù wọ́n. Bákan náà ni iléeṣẹ́ ológun ojú òfurufu tún kọlù àwọn agbésùnmọ̀mí ní agbègbè Dandi àti Chikoko nípínlẹ̀ Kwara tí wọ́n sì pa ibùba wọn run nípasẹ̀ ìwádìí àti ìtanilólobó.
ìkọlù náà dá ìpayà sílẹ̀ tí ọwọ́ sì bá ọ̀pọ̀ àwọn ọ̀daràn náà nínú iṣẹ́ ìréde ìgbógun ti àwọn agbésùnmọ̀mí míì lábẹ́ ikọ̀ operation fasanyama ṣe kọlù sí orí òkè Zango níjọba ìbílẹ̀ Kankara nípínlẹ̀ Katsina tí í ṣe ibùba tí olórí agbésùnmọ̀mí àti àwọn ajagun rẹ̀ ń fara pamọ́ sí. Àṣeyọrí àwọn iṣẹ́ ìgbógun ti àwọn agbésùnmọ̀mí tó wáyé yìí káàkiri ìpínlẹ̀ Borno, Kwara, Katsina àtàwọn apá ẹkùn àríwá míì ní kò sẹ́yìn ìsọdọ̀tun agbára iléeṣẹ́ ológun ojú òfurufú lẹ́yìn àṣẹ olórí òṣìṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ wa ọ̀gágun Sunday Kelvin Aneke. Àwọn àṣeyọrí iṣẹ́ kọ̀ọ̀kan náà fi ìdánilójú ìpinnu àjọ NAF láti túbọ̀ gbé àwọn ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ kalẹ̀ tí yóò ṣèrànwọ́ fún iṣẹ́ ikọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú tako àwọn agbésùnmọ̀mí àti àwọn ọ̀daràn lójúnà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú láti mú kí ààbò ilẹ̀ wa Nàìjíríà gbópọn sí i. Ọpẹ́ o, iléeṣẹ́ ológun dóòlà èèyàn 86 lọ́wọ́ ajínigbé tí wọ́n sì tún náwó mú afurasí agbésùnmọ̀mí 29 nípínlẹ̀ Borno. Àdúpẹ́. Iléeṣẹ́ ológun tí ìnagijẹ wọn jẹ́ Operation Adinkai OPHK lẹ́kùn ìlà oòrùn àríwá ti dóòlà àwọn èèyàn 96 lọ́wọ́ ajínigbé wọ́n sì tún fọwọ́ òfin mú àwọn afurasí agbésùnmọ̀mí bíi 29 nípínlẹ̀ Borno. Alukoro fún iléeṣẹ́ ológun ọ̀gágun Lieutenant Colonel Sani Uba ló fọ̀rọ̀ náà léde lójú òpó Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 2025 yìí. Ọ̀gágun Uba ṣàlàyé pé ikọ̀ OPHK dojú ìjà kọ àwọn ikọ̀ ọmọ ẹgbẹ́ Boko Haram àti Iswap lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 9 oṣù kọkànlá ní agbègbè Dusekura lẹ́yìn tí wọ́n gbọ́ pé àwọn agbésùnmọ̀mí ń jí àwọn aráàlú àti ọkọ̀ gbé lópòpónà Buratai Kamuya. Ńṣe ni àwọn ọmọ ogun náà lé àwọn agbésùnmọ̀mí lọ sọ́nà Mangari tí wọ́n sì dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí ọ̀hún débi tí wọ́n padà fi ẹsẹ̀ fẹ́ sálọ. Lẹ́yìn táwọn ọmọ ogun wọ ibùba àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n ṣàwárí ibi tí wọ́n ń sá sí tí wọ́n sì dóòlà àwọn èèyàn 96 táwọn obìnrin àti ọmọdé wà nínú wọn. Ńṣe làwọn ikọ̀ ọmọ ogun náà tún ba ibùba àwọn agbésùnmọ̀mí ọ̀hún jẹ́. 29 ní àwọn ikọ̀ agbésùnmọ̀mí tí ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun náà bá. Àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ológun ṣe ṣàlàyé ní ìbọn AK-47 kan, ọta ìbọn 43, ọkọ̀ 5, alùpùpù 5, kẹ̀kẹ́ 8 àti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 2, ọkọ̀ pickup 2, kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ 3 tí epo bẹntiróòlù wà nínú rẹ̀ kan, jẹ́ríkà epo bẹntiróòlù bíi 1000 kan, jẹ́ríkà ọ́ìlì ẹ́ńjìn ọkọ̀ 4, táyà ọkọ̀ ńlá tuntun 2, oògùn lílò àti ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Ọ̀gágun Uba kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ọmọ ogun kankan tó fara káásá nínú ìkọlù tí wọ́n ṣe sáwọn agbésùnmọ̀mí náà. Ó ní iye ọmọ tí àkàrà wọn kó wọ epo náà ló kó jáde. Àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ ológun ti wá gbóṣùbàràbàǹdẹ̀ fáwọn ikọ̀ ọmọ ogun Operation Adinkai ọ̀hún fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe àti àṣeyọrí wọn lórí ìgbógun ti àwọn agbésùnmọ̀mí. Ẹnu mi àṣẹ ni o. Ọjọ́ tí mo gba ọ̀pá àṣẹ ni mo ṣàdúrà pé kí Tinubu di ààrẹ Nàìjíríà. Ọba Rilwan Akiolu, ọba ìlú Èkó ló sọ bẹ́ẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ tó ṣe. Ọba Rilwan Akiolu, ọba ìlú Èkó ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ nípa rẹ̀ pé ní gbogbo ọdún bíi 32 tí òun lò lẹ́nu iṣẹ́ ọlọ́pàá òun kò fi ọjọ́ kankan gba owó àbẹ̀tẹ́lẹ̀ rí. Ọba Akiolu sọ èyí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn Tribune sọ̀rọ̀ láti sàmì ayẹyẹ ọdún 82 lórí òkè èpẹ̀ àti ọdún 22 tó ti wà nípò ọba ìlú Èkó. Ó ní nídìí iṣẹ́ ọlọ́pàá ẹni tó máa ń sọ bó bá ṣe rí ni wọ́n máa ń pe òun nítorí òun ní ìgbàgbọ́ nípa sísọ òótọ́ àti òdodo. Gẹ́gẹ́ bí orí adé náà ṣe wí, ó ní iṣẹ́ ọlọ́pàá ló kọ́ òun ní ìkóraẹni ní ìjánu, ìgboyà àti ṣíṣe déédéé. Ó wá gba àwọn tó wà lẹ́nu iṣẹ́ náà lámọ̀ràn pé kí wọ́n máa fi òótọ́ inú ṣiṣẹ́ wọn, kí wọ́n súnmọ́ Ọlọ́run, kí wọ́n sì jìnnà sí ìwà ọ̀kánjúà. Ọba ti ìlú Èkó náà nínú ọ̀rọ̀ rẹ̀ sọ pé láti ìgbà tí òun ti wà ní kékeré ni òun ti máa ń gbàdúrà pé kí òun di olórí lọ́jọ́ kan tí Ọlọ́run sì gba àdúrà òun bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Èkó, Ọba Akiolu ní ìlú Èkó jẹ́ ilẹ̀ ọlọ́ràá
tó máa ń gbé onílé àti àlejò. Ó fi kún pé ìpínlẹ̀ Èkó nílò àtúntò tó yẹ tí òun sì faramọ́ àwọn ìgbésẹ̀ tí ìjọba ń gbé láti sọ Èkó di ọ̀tun, àmọ́ òun kò faramọ́ bí wọ́n ṣe ń lé àwọn èèyàn kúrò nílé wọn. Ọba Akiolu ní gbogbo àwọn ẹ̀yà tó wà ní Nàìjíríà ni òun ní ìbọ̀wọ̀ fún, tí ìlú Èkó sì máa ń fi àyè gba gbogbo àwọn tó bá fẹ́ fi ìlú Èkó ṣe ibùjókòó. Ó ní láìpẹ́ yìí ní èèyàn kan kọ̀wé sí òun lẹ́yìn tó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí òbí ti ìlú Èkó. Ó ní ń ṣe lòun sọ fún un pé ọ̀rọ̀ òfin ni oyè jíjẹ lÉkòó, òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè bí kò ṣe pé kí àwọn fi àyè gba òfin láti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ̀wẹ̀ ó ní Jim Ovia fi ọkọ̀ 4 àti owó lọ òun, ṣùgbọ́n òun kọ gbogbo rẹ̀ tí òun sì béèrè fún kíkọ́ ilé ìwòsàn alábọ́dé dípò àwọn ẹ̀bùn náà. Ọba Akiolu ní ọ̀pọ̀ ẹ̀kọ́ ní òun ti kọ́ láti ìgbà tí òun ti gba ipò gẹ́gẹ́ bí ọba ìlú Èkó. Ó ní lára ẹ̀kọ́ tí òun kọ́ ni láti súnmọ́ Ọlọ́run ju ti àtẹ̀yìnwá lọ. Ó fi kún pé òun kẹ́kọ̀ọ́ láti yé máa fi igbá kan bọ òmíràn nínú, kí òun sì máa sọ òótọ́ ní gbogbo ìgbà. Ó ní lẹ́yìn oṣù 6 tí òun jọba ìlú Èkó ní Jim Ovia yìí fi àwọn ẹ̀bùn náà ránṣẹ́ tí òun sì kọ gbogbo rẹ̀. Dípò àwọn ẹ̀bùn náà, òun béèrè fún ilé ìwòsàn ìgbàlódé. Ó ní irú àpẹẹrẹ tó yẹ kí àwọn olórí máa fi lélẹ̀ nìyẹn, dípò pípa owó sí àpò ara wọn, kí wọn ó sì ṣe àwọn ohun tí yóò jẹ́ àǹfààní àwọn èèyàn olùgbé ìlú wọn. Ọba Akiolu sọ pé ní ọjọ́ tí òun gba ọ̀pá àṣẹ ọba ìlú Èkó ni òun ṣàdúrà pé kí Tinubu di ààrẹ Nàìjíríà. Ọba Akiolu ní bí ó tilẹ̀ jẹ́ pé òun kì í ṣe olóṣèlú, òun mọ̀ pé àwọn olóṣèlú kì í bá ara wọn ṣọ̀tá lọ títí. Ó ní òun gbàgbọ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ yan Tinubu gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ni. Ó ní lọ́jọ́ 23 oṣù karùn-ún ọdún 2003 tí òun gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ọba ìlú Èkó ni òun sọ fún Ọlọ́run pé Tinubu máa di ààrẹ Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ Amẹ́ríkà Donald Trump sọ lórí ikú àwọn Kristẹni ní Nàìjíríà, Ọba Akiolu ní àwọn èèyàn kan ni kò ṣe òótọ́ pẹ̀lú Trump. Ó ní ọ̀kan náà ni Mùsùlùmí àti Kristẹni ní Nàìjíríà, tó sì jẹ́ pé àwọn méjèèjì ní ìkọlù àwọn agbésùnmọ̀mí ń ṣe ìjàmbá fún. Ó sọ pé láti ìgbà ìṣèjọba ààrẹ Jonathan ni òun ti gbà nímọ̀ràn láti gba àwọn òṣìṣẹ́ sí i, ṣùgbọ́n tí inú òun dùn pé Nuhu Ribadu ni olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò báyìí, nítorí ó ní ìmọ̀ tó pọ̀ nípa orílẹ̀-èdè yìí. Ta ni Ọba Akiolu? Fún àwọn tí kò mọ̀, Rilwan Babatunde Oṣuọlálé Aremu Akiolu tí í ṣe ọba ìlú Èkó ni wọ́n bí ní ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 1943. Lẹ́yìn tó parí ètò ẹ̀kọ́ rẹ̀, Akiolu wọ iṣẹ́ ọlọ́pàá ní ọdún 1970 tó sì ṣiṣẹ́ káàkiri títí tó fi gba oyè igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá nílẹ̀ wa lọ́dún 1999. Ó ṣiṣẹ́ ọlọ́pàá fún ọdún 32 gbáko tó sì fi ẹ̀yìn tì lọ́dún 2002. Ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2003 ní àwọn afọbajẹ nílùú Èkó yan Akiolu bí ọba. Ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2003 ni ó jẹ ọba Eléko ti ìlú Èkó. Lẹ́yìn náà ni ìjọba ìpínlẹ̀ Èkó fi òǹtẹ̀lú gẹ́gẹ́ bí ọba 21 fún ìlú Èkó. Ọba Adéyínká Oyèkán ló wàjà tí ọba Akiolu fi jẹ ọba. Ìfarajìn ààrẹ Tinubu sì dúró re láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ètò ààbò tó mẹ́hẹ. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà tún ti mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn ààrẹ Bọ́lá Tinubu nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ àti nípa mímú ìgbéga bá àlàáfíà láàrin àwọn ọmọ Nàìjíríà. Ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bí adarí tó ní ìpinnu láti fòpin sí ìgbésùnmọ̀mí àti láti mú ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà dúró re. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìlànà ìbáraẹnisọ̀rọ̀ Daniel Bwala sọ èyí nínú ohun tó gbé sójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ó gbóṣùbà káre fún àfojúsùn ààrẹ Tinubu lórí mímú àlàáfíà àti ìrẹ́pọ̀ ìṣọ̀kan dúró re nílẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí Daniel ṣe wí, orílẹ̀-èdè Nàìjíríà ṣoríire láti ní ààrẹ tó ní ọgbọ́n àti ìrírí láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà àti láti léwájú ìdojú ìjàkọ àwọn agbésùnmọ̀mí àti ètò ààbò tó mẹ́hẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣetán, ó sì ti dúró digbí nípa lílépa ìfọwọ́sowọ́pọ̀ láti mú ìdàgbàsókè bá ẹ̀sìn àlàáfíà àti ìfaradà àjọṣepọ̀ ètò ọrọ̀ ajé tó dára jùlọ àti orílẹ̀-èdè lápapọ̀. Abẹ́sìnkáwọ́ ààrẹ tó
tún tẹnumọ́ síwájú sí pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe kún fún oríṣiríṣi ẹ̀yà bó ṣe tóbi tó yẹn kó jẹ́ orísun agbára kì í ṣe fún ìyapa. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ìrírí tó jẹ́ pínpín ti so àwọn aráàlú papọ̀ jákèjádò àwọn ẹ̀sìn tó wà nílẹ̀ wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ẹ̀sìn yóò tẹ̀síwájú láti yàtọ̀ síra wọn, àyànmọ́ wa kò lè dá yàtọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ilẹ̀ inúnibíni, ìṣekúpààyàn, ilẹ̀ tó kún fún oríṣiríṣi àǹfààní ni. Ọ̀rọ̀ Dání ọ̀hún ló wáyé ṣáájú ìpàdé tó fẹ́ wáyé láàrin ààrẹ Tinubu àti ààrẹ Donald Trump lórí ẹ̀sùn ìṣekúpa Kìrìsìtẹ́nì nílẹ̀ wa Nàìjíríà. Daniel Buhala, olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìlànà ìbáraẹnisọ̀rọ̀, ti ṣáájú gbé sójú òpó ayélujára nípa ìpàdé náà tí yóò wáyé láàrin ààrẹ Tinubu àti Trump. Ó jẹ́ kó di mímọ̀ pé ìjíròrò náà ni yóò dá lórí ìfọwọ́sowọ́pọ̀ gbígbógun ti ìgbésùnmọ̀mí àti ṣíṣe àtúnṣe ìṣìnilọ́nà ìwòye nípa irú ìkọlù tó ń wáyé ní Nàìjíríà. Ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn ìhàlẹ̀ ìdúnkòokò ààrẹ Trump láti fòpin sí àwọn ohun ìrànwọ́ tó ń ṣe fún ilẹ̀ wa Nàìjíríà àti dídarí ikọ̀ ológun láti kọlù Nàìjíríà lórí ẹ̀sùn ṣíṣekúpa àwọn Kìrìsìtẹ́nì látọwọ́ àwọn àgbésùnmọ̀mí. Ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà kà sí ọ̀rọ̀ ìṣinilọ́nà àti irọ́. Awuyewuye àhesọ ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí aṣòfin ilẹ̀ Amẹ́ríkà Riley Moore fẹ̀sùn kàn pé ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì àti inúnibíni ló ń wáyé ní Nàìjíríà. Ó ṣàpèjúwe orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ibi tó léwu lágbàáyé fún àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì onígbàgbọ́, ọ̀rọ̀ tí ìjọba Nàìjíríà ti dànù bí omi ìsanwó láìmọye ìgbà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè yóò sì dára fún yín.